kọ́ Jésù lọ́rùn tó sì dàbí ẹni pé gbogbo àwọn èpò tó ti dàpọ̀ mọ́ àlùkìámọ̀ yìí là ń gbìyànjú àti yọ kúrò ní ìsìn pé lọ́dọ̀ tiwa àwa ò ní fá tọ́ rẹ́fẹ́rẹ́nsì Jésù bẹ́ẹ̀ la lè tọ́ rẹ́fẹ́rẹ́nsì ànábì tí fá bá rẹ́fẹ́rẹ́nsì Jésù tọ́ rẹ́fẹ́rẹ́nsì ànábì Hinduism Buddhism àwọn ẹ̀sìn tó kù káàkiri tó pọ̀ lọ́ngọ́ about 4,000 religion kí ló dé tí fáwọn rẹ́fẹ́rẹ́nsì àwọn yòókù èjì aṣọ tiwa káyé ó bá wa gbà ẹni tó bá fẹ́ ni. Now Ọ̀rúnmìlà náà ni Agbonmiregun ṣùgbọ́n náà mi dùn pé bàbá wa Fákúnlé kí Fákan lẹ́ẹ̀kan èmi ò tiẹ̀ mọ̀ pé wọ́n lọ bẹ̀ tẹ́lẹ̀ níbi òtún oríkọ̀ òtítọ́ ayé wọn ò sí mọ́. Ó gbé yọnú ni bàbá mi. So olóòótọ́ ayé wọn ò sí mọ́ mo ti gbàgbé ifá yẹn ni níbi Àbàtálá Abojúdẹ̀gundẹ̀gun àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọmọ ẹ̀kọ́fà ó gbé yọnú ni ó gbé gùn dání o ó gbé yọnú. Òkè sógbè yọnú ni ọ̀dà so òtún oríkọ̀ làwa ibi fásimọ́ rí náà nìyẹn. So kí ni fá sọ mẹ́rin pé ẹ wá sọ mẹ́rin pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin sọmọ ẹ̀kọ́fà alẹ́ Agbonmiregun níbẹ̀ a tún sọ pé ọmọ Ọ̀rúnmìlà pé Ọ̀rúnmìlà kọ́ ni Agbonmiregun àbí bá a ti jọ kọ́fà kan pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n sọmọ ẹ̀kọ́fà alẹ́ Agbonmiregun nígbà táwa máa rọ́tàn yẹn orí Ọ̀rúnmìlà la dá padà sí ẹ̀yẹn jẹ́ kọ́kọ́ dúró bá náà. Then nínú ifá ìkàsẹ́ níbi tá a bá ṣòwò kówò àìjèrèkèrè bẹ́ẹ̀ la ìnáwó kówó adúbá fún Ọ̀rúnmìlà bàbá kówó lọ sí ọjà Èjìgbòrò mẹ́kùn yóò lọ rèé ra àgbọn níbi ifá yìí Ọ̀rúnmìlà jẹ́ oníṣẹ̀ṣe olùsìn ifá so bó ti ṣe wà náà ni ṣùgbọ́n nígbà tí Ọ̀rúnmìlà kì í ṣe ọ̀lẹ ó jẹ́ nìkan tó tún fẹ́ràn ká mú nǹkan míì bí òwò mọ́ àti ríbi tó ti dáko àti ríbi tó ti pẹja nínú ifá àti ríbi lóríṣiríṣi t'Ọ̀rúnmìlà mú iṣẹ́ mi mọ̀ ó wá wò pé kí ló lè máa ṣe lákòókò tí ó tún fi yá ló wá bẹ̀rẹ̀ sí ní ta àgbọn ṣùgbọ́n t'Ọ̀rúnmìlà ta àgbọn tó tà tó là ní díẹ̀ tí wọ́n bá ti wá fẹ́ pe Ọ̀rúnmìlà ní ó máa sọ wọn pé ilé tí wọ́n bá ń bi Ọ̀rúnmìlà pé kí ló ṣe tó fi Agbonmiregun awo gbogbo tẹ́rí tí mo ní yìí àgbọn ni so ní wọ́n á máa reference ilé bàbá yẹn ní ilé Agbonmiregun pé bóòlù yẹn ṣe tàgbọn tí là so ó jọ àwọn èèyàn lójú ifá kan fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ bá a bá ṣòwò kówó àìjèrèkèrè bẹ́ẹ̀ láì náwó kówó dá Ọ̀rúnmìlà yóò kówó lọ sọ́jà Èjìgbòrò mẹ́kùn yóò lọ lè ra àgbọn ni mo rà àgbọn ni mo tà ẹ̀yin ọmọ pé Agbonmiregun awo so ìyẹn wí bẹ́ẹ̀ ifá sọ wípé ó fìdí ẹ̀ múlẹ̀ pé Ọ̀rúnmìlà òun náà tó ní Agbonmiregun dẹ̀ nínú odùfá Ògúndá Ọ̀kànràn àti àwọn odùfá míì tá a mọ̀ kí ifá sọ pé Ògúndá láwo alàgbá ọlọ́kànràn láwo alùpèsè ogun tí à ń lo àgbá lu ìpèsè sí ti kúrò lógun àyọ́jà ogun gan ní í ṣe adúbá fún ìsìkì Ọ̀ràngún dúbá fún àjànà Ọ̀ràngún díá fún Ọ̀ràngún pàápàá ẹlẹ́gbẹ̀rin èrùkẹ̀rẹ̀ ẹ̀yin òrógùn kan tí ń bá wọn jà lábẹ́ aṣọ ọwọ́ dẹẹrẹ ní kó apó ìhà dẹẹrẹ ní kó idà ká ti ọwọ́ bọ agogo èsúrú nílùlù poropòròporo Ọ̀rúnmìlà wí òṣùràn ifá mi òṣùràn bára mi Agbonmiregun ṣe rí mo believe pé mixed up wà níbi ifá yẹn mo mọ̀ọ́mọ̀ débẹ̀ ni ifá mi òṣùràn bára mi Agbonmiregun ṣe mọ̀ pé àwa Yorùbá nìṣẹ́ a ní àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé tí a bá fẹ́ fi ọ̀rọ̀ dára so kò sí ní tá a lè pè bára tí wọ́n máa ń wí yẹn bàbá mi Agbonmiregun ni o náà Ọ̀rúnmìlà là ń bá ibẹ̀ Ọ̀rúnmìlà wí òṣùràn ifá mi òṣùràn bàbá mi Agbonmiregun ìnífàǹsà rẹ̀ sọ pé bàbá mi Ọ̀rúnmìlà a ti sọ pé Ọ̀rúnmìlà wí òṣùràn àwa la máa wí next ifá wí òṣùràn bàbá mi Agbonmiregun kí ló tà sọ pé bàbá mi Ọ̀rúnmìlà tó jẹ́ pé orí Agbonmiregun la tún padà sí ifá tún wá tẹ̀síwájú sísùràn ló sùràn la fi rán àṣà lọ sí òde mẹ̀sí tọ́jáde ọ̀sán gangan Ọ̀rúnmìlà ní kí n wá pa àmì ọ̀tún mo síjú wá pa àmì ọ̀tún ogun ọwá dúró níbẹ̀ yín Ọ̀rúnmìlà ní kí n síjú wá pa àmì òsì mo síjú wá pa àmì òsì ogun Ìjẹ̀ṣà dúró ní Màrókò Ọ̀rúnmìlà ní n síjú màrín ọ̀nà tó jẹ tán pọn gbá ogun ẹyọ yín ogun ẹyọ ọ̀hún ó dúró ní Mọ̀sún ọ̀pàrà Ọ̀rúnmìlà ní kí n sáré kí n lọ rè pé Olútúmọ̀ tí ṣe èyí òun Agbonmiregun wá so ifá sọ pé ká lọ rèé pé Olútúmọ̀ tí ṣe èyí òun Agbonmiregun kí ló jẹ́ pé èyí òun Ọ̀rúnmìlà so ṣùgbọ́n nítorí pé ibi tí ifá ti rẹ́fẹ́rẹ́nsì àwọn orúkọ wọ̀nyí yàtọ̀ síra wọn nítorí ẹ̀ la ṣe nígbàgbọ́ wípé dandan láò Agbonmiregun gbọ́dọ̀ yàtọ̀ ẹ jẹ́ ká tó wo ọ̀bàrà rẹ̀ tẹ̀ tó sọ níbi pòmùsẹ́rẹ́ awolé Agbonmiregun ló dífá f'Agbonmiregun ọlọ́jà orì gbójo lọ́jọ́ tó ní wọ́n máa forí balẹ̀ fún kin wọn
ká ní Ọ̀rúnmìlà ló sọ fún wa pé ká máa forí balẹ̀ fún kí wọn. Ifá wá sọ pé ẹni bá forí balẹ̀ àlógbó, ẹni bá forí balẹ̀ àlátọ́, èèyàn tó bá forí balẹ̀ àlánìpére gbogbo abẹ́rẹ́ fi tojú timú ṣiṣẹ́ díá fún forí balẹ̀ kó oríire. Agbonmiregun ní sọ fún wa pé ká máa forí balẹ̀ fún kí wọn, which is Ọ̀rúnmìlà níbẹ̀ náà bákan náà. Now Agbonmiregun àti ẹ̀là àtọ̀rúnmìlà la wá máa ní mixed up lórí ẹ̀. Ẹ̀dú ńkọ́, ibi tí Ifá ti pera ẹ̀ lẹ́dùú ńkọ́ nínú odù Ifá? Kí ló táwọn èèyàn sọ pé ẹ̀dú náà ọ̀tọ̀ ni? Níbi Ògúndábèdé tó ti ní amúyàn abìtanná yanranyanran, adúbá fẹ́ dù títí rìn lókùnkùn, ẹgbẹ́ná wá kí n róye ẹ̀dú ọ̀sá òkùnkùn. Gbogbo aládé mọ̀ pé lára orúkọ Ọ̀rúnmìlà náà ni ẹ̀dú. Ifá ò dẹ̀ reference ẹ̀ bíi pé ó reference ẹ̀ bí ẹlòmíì ni, kò sọ pé òun gangan